dáadáa. Yes. Alájí Adéòtú. Ọmọ mi náà gba àwọn bẹ́ẹ̀rẹ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ lẹ́ni àwọn ìyàwó yóò sí bí. Especially Alájí Àṣẹrífà, mo fẹ́ mọ̀ nǹkan tó ń fọ́ gàdẹ ọ̀gá kan yọ̀ǹgì sí. Wọ́n ti tán láwọ̀. Ẹ tí wọ́n láti ní ẹ̀kọ́ náà ṣe yọ̀ǹgì sí. Kí ló dé? Ọ̀nà ọlọ́run náà. Thank you. Alájí ẹ káàbọ̀. Ọmọlúwàbí o. Progress. Mi ò gbọ́. Ẹ tún bá mi pè lẹ́ẹ̀kan sí i. Àwa kan sára sọ̀rọ̀ òun ọba. Àwa kan sára sọ̀rọ̀ òun ọba. Ọba tí ò lójú àdúrà tiwa. Ọba tí ò já ṣe tí yóò ọ̀rọ̀ wa o. Àwa kan sára sọ̀rọ̀ òun ọba. Ẹ̀yin Ọlọ́run ọba, ọba tí ò lójú àdúrà sí wa, ọba tí ò dá ṣe tí yóò wọ̀rọ̀ wá o. Èmi kan sára sọlọ́run ọba. Àwọn aṣọ lẹ́lẹ́kejì torí kìrìsìtẹ́nì mùsùlùmí nínú ìlàrí lẹ́yìn àwọn alábàáláyé náà fẹ́ràn wọn. Àwọn méjèèjì yẹn àwọn òmọọmọ ṣe ń ṣe nílébà wọn tà á kéjì náà bá gbé èmi ò mọ̀ o. Èmi ò mọ̀. Èmi ò mọ̀ o. Èmi ò mọ̀. Ọ̀gángan ibi tí ń bá ti mọ̀ pẹ̀lú wa. Èmi ò mọ̀ o. Èmi ò mọ̀. Èmi ò mọ̀ o. Èmi ò mọ̀. Ọ̀gángan ibi tí ń bá ti mọ̀ pẹ̀lú wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tá a dájọ́ tọ́jọ́ pé àbí oṣù kò. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àárí ìró ìbànújẹ́ gbọ́. Ìró dáadáa là ń gbọ́ síra wa torí bá àbágbọ́rò dáadáa lè pọ̀ tó báyìí. Mo sì ń fàsìkò yìí mo fi tọrọ àforíjì lọ́dọ̀ ẹ̀yin èèyàn wa. A rí pé látàárọ̀ ní púpọ̀ ní ti wà níbí báyìí. Ipa akólèdá náà lọ̀gá bá lọ. Àdìjọ lọ náà ni. Programs méjì lọ ẹwọ́ tó àtẹ́ǹsì but a ní ẹ ti wà bí pé àtẹ̀gbọ́dọ̀ máa bọ̀ kíákíá ẹ má bínú. Ọ̀rọ̀ ló mú bẹ́ẹ̀ lọ́wọ́. Wọ́n lọ́mọ ọbẹ̀ pẹ́ lẹ́yìn orí. Inú mi wá dùn fún tá a wá bí wá ṣe lẹ́yìn. Number 1, gbogbo 30 local government plus area office ẹyọ kan náà ló kù tí kékeré báyìí ló kù tọ́gà owó fi yanjú ẹ̀. Ẹ̀yin Ọlọ́run dá local government ẹ lọ ṣe sùúrù o, ẹ lọ ṣe sùúrù. Kò sí nǹkan tá a fi sùúrù ṣe tó lè bàjẹ́. Kò sí nǹkan tá a fi sùúrù ṣe tó lè bàjẹ́ o, ẹjọ́ ẹ dákun. Ọ̀gá sì yanjú ẹ̀kan kékeré báyìí náà ló kù. Ẹjọ́ ẹ má bínú. Olúwa bẹ̀ á jẹ́ ká gòlè ayọ̀. Gbogbo àwa yòókù tá a ti wá yanjú kíní local government wa. Ẹjọ́ a fi Ọlọ́run bẹ̀ wá. Ẹ jẹ́ kí ìpàdé ọmọ lọ dáadáa. Kí ìpàdé ọmọ lọ dáadáa ní local government gbogbo. Ló kọ ọ̀gá wa Alhaji Abdulrauf Adéṣọjí Arẹ́gbẹ́ṣọlá. Láìpẹ́ ẹ mọ́kànlá wípé bóyá akànṣàwẹ́wà pẹ̀lú nǹkan tá à ń ṣe yìí o. Afẹ́gbàjọba 2026 ní àríwẹ̀kọ́. Ta ni òdùmọ̀ ń bí kó sọ o? Ẹni tí ò bá dùnmọ̀ kó tètè jáde ń bẹ̀yẹn o. Àwa tá a wá bí àwa ṣàwàdà kẹ́ríkẹ́rí o. Afẹ́gbàjọba ni o. Àwọn ìdáṣẹ́ fún wàhálà káàdì. Oníkálukú á lọ ṣiṣẹ́ rẹ̀ ni. Kò sí tó ṣòro ṣe. A ti ṣe lẹ́ẹ̀kan. Tọ́lọ́sì bá ní ṣe rí. Ìgbà tá a wà ní 2004-2007 àwọn Oyinlọ́lá ni wọ́n wà bí o.
ṣùgbọ́n nígbà tá à ń ṣe kíni expo yìí ní December 2003 bá a ṣe sọ náà ní wípé kì í ṣàwẹ́wà a fẹ́ gbàjọba ni o aláti 2007 láti gbàjọba ìbò tó lọ kọ́ngbà dé kóòtù kéde kóòtù wọ́n kàn fún wa ní judgement bẹ́ẹ̀ àwọn àgbékalẹ̀ tá a rí bẹ́ẹ̀ tí wọ́n rí nílé ẹjọ́ náà fi dá wa láre o irú ẹ̀ náà la fẹ́ ṣe lérò yìí wípé kóníkálùkù láti káṣù kínní lọ sí the last local government kẹ́ ẹ lọ múra dáadáa kípàdé ó máa lọ kó máa lọ kípàdé wọ́ọ̀dù bá ti lọ ní kípàdé local government ó máa lọ because láìpẹ́ yìí tí a bá ti inaugurate state officers bí irú ètò àṣẹ náà fún ọmọlúwàbí wọ́n máa yan àwọn kọ́mítì kan wọ́n mọ̀ ti sẹ́ one local government to the other tí wọ́n wà máa yẹ oníkálukú wọ́n ṣe ń ṣe ní local government náà kéde pé èèyàn kan máa sọ fún wa ìgbẹ́ mi ti ń lọ mi ti ń ṣe kíní a máa máa wá bẹ̀yìn wò oníkálukú ó lọ mọ̀ àdẹ́gbọ́dọ̀ mọ́jọ́ tẹ̀ ń ṣe local government meetings so that nígbà tá a bá wá kéde pọ́kàn ọjà lu èkejì á ṣẹ́jú rẹ̀ ni bí a ṣe máa fíṣítì ibì kọ̀ọ̀kan ẹjọ́ ẹ dákun ọ̀gá wa ẹ má jẹ́ àṣọ pé torí ọ̀gá wa la fi ń ṣe o torí ara wa la fi ń ṣe o torí ara wa la fi ń ṣe o ọ̀gbẹ́ni Ralph Adéṣọjí Arẹ́gbẹ́ṣọlá kò níjọba kan lù lọ́sùn lù ìmọ̀ o àbábàjẹ́ ara tí ó fi kún un torí tí ọba sáré ní ìsìn lógo lọ́wọ́ ọlọ́run yóò sáré àràkúlà sọ gbági èyí wọ kẹyìn sí òde bẹ aṣọ láwọ̀ dọ̀hùn eléyìí tó kàn wú wọ́n ní wòlíì kan wọ́n ní pé lọ́lá lò àti bí afẹ́kárẹ́gbẹ́sọ lọ́lá lọ́sùn state wọ́n ti bí ni o kí wọ́n kà wá fún ẹni tí ó dàgbà tásìkò tiẹ̀ náà bá tó ti bá ń lọ lókè torí òkè lẹ́yẹ fọ̀hún a lè mọ̀ yí pé tọkàntara nípínlẹ̀ Ọ̀ṣun lámọ̀ pé ọmọ wa ní bẹ́ńbẹ́ kẹjẹ ó ṣe àwa la ní so ẹjọ́ ẹ dákun oníkálukú sí àti ṣe inauguration tán a ṣètò ọlọ́run dáná láìpẹ́ yìí by the special grace of God a ṣètò ọlọ́run dáná láìpẹ́ a dẹ̀ believe pé ìjọ ta ní meeting àkọ́kọ́ àwọn leaders ní 7th of January a ṣe múra fáwọn ọlọ́run dá o mo ń gbẹnu ọ̀gá mi sọ̀dọ̀ gbèsè tó lè pẹ́ lọ títí so ẹ ṣe sùúrù gbogbo wa láti wá mọ̀ pé àyà ti bẹ́ẹ̀lẹ̀ ọbẹ̀ sẹ́ni o èlé parẹ́ nìkan gbogbo wa ni ká lọ múra ní ká mọ̀ wípé àfẹ́gbàjọba yìí o ẹ̀dẹ̀ lọ́wọ́ ìwọ̀n bala lè ṣe sọ bẹ́ẹ̀ ṣe lúmọ́ níbi tá a dé yìí èèyàn kì í sọ̀jẹ̀ kó tó máa sojú tì ní o ẹjọ́ àgbọ̀wọ́ odò òtí hàn tí èrè dì ẹjọ́ odò òtí hàn àwa tá a ti jáde ta yìí eégún tó jáde ta ti kúrò láìwo ẹ jẹ́ ká lọ from word to word ní local government ká lọ ọmọ ṣiṣẹ́ yìí ká lọ ọmọ ṣe kárakára ni ọlọ́wà dẹ̀ fi ṣe yìnyín wá á fi yìn wá pé kó tó di 2007 èmi lálága ẹgbẹ́ mo ti mọ̀ pa ti wọlé kó tó di pa ti ẹ̀dìbò yẹn torí tí ìtọ̀sẹ̀ bá dùn àwọn opposition wọ́n ní títọ̀sẹ̀ opposition bá dùn ẹ̀ tó wà ní gọ́ọ̀mẹ̀ntì àgbẹ̀ ni wọ́n mọ̀ polówó rẹ̀ káàkiri ní 2005 a wà lọ́fíìsì wa lógo olúwa wọ́n bá lọ ṣe program kan ní gbọ̀ngàn kan náà ni ẹni pẹ̀sọ̀ lágùsọ̀yò ìlọ́lá ó fẹ́ commission kankan wọ́n ṣàná ṣe ṣá mo wà lọ́fíìsì ṣùgbọ́n rédíò Ọ̀ṣun wa máa ń gbọ́ dáadáa orin tí ń gbọ́ táwọn obìnrin ẹgbẹ́ wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ bóyá ìpè Òyìnlọ́lá làwa mọ̀ àmọ́ Arẹ́gbẹ́ṣọlá o láwù ẹ̀rẹ̀bẹ̀ àìjáde o 2005 ọlẹ́rìn mọ́ àwọn kìíní wọ́n dàbí ẹni pé ìtọ̀sẹ̀ wa ó ti ń dùn wọ́n so àwa múra sí gẹ́gẹ́gẹ́ nígbà tí ó fi di 2007 wọ́n sí bẹ́ẹ̀ mọ́ ẹnu ibi tẹ́ sọ bá ń gbà wọ́n kó ọkọ̀ wọ́n kó àdá wọ́n kó ìbọn nígbà tí wọ́n fi ṣe àjọ bàbá kàdíìmù ẹ ṣe sùúrù gómìnà ibi a ti ń sọ̀rọ̀
ọ̀gbẹ́ni ní amọ̀mọ̀ ẹja o wọ́n ní amọ̀mọ̀ ẹja o wọ́n ní tí wọ́n bá ṣe ẹ sábàjẹ́ wọn ó pa yín o ọ̀la àgbọ̀jù wọn lọ ọgbọ́n láfi pa wọ́n láyò wọ́n wá lọ kó wọ́n rọ káàkiri pélébé kan báyìí wá tá a fáwọn ẹjẹ̀ǹtì wa wọ́n mọ̀ yí pé màṣíìnì tàbí rìkọ́ọ̀dù ti ń lọ ni so màṣíìnì yẹn lè rìkọ́ọ̀dù 50 meters síbi tí wọ́n ti ń dìbò adébáfẹ́ ẹ̀yẹ ṣáà rìkọ́ọ̀dù gbogbo tó bá sọ ẹ̀ rìkọ́ọ̀dù so by the time that one ta fẹ́ challenge àwọn wards àti local government àti ṣe gidi akẹ̀wò wọn ni nígbà dé tribunal lárọ̀rùn kọ̀ọ̀kan gbà wá wọlé but tribunal lẹ́ẹ̀kejì ọ̀ka obìnrin tó ń bẹ nínú àkìní nígbà tí ń gbọ́ gbàgbà bọ́n ṣe ń yìnbọn tán kàdà tán kó lọ léèbù pé ibi yẹn ti ń tẹ̀ wọ́n tún fídíò wọn tán ti ń tẹ kí lórúkọ ẹ̀jẹ̀ ìyẹn la fi fọgbọ́n pa wọ́n lásìkò ìgbà náà ẹjẹ́ á tún múra ọgbọ́n òde tánú àgbà kó mọ́ tún mi dá ẹ lọ múra dáadáa ọlọ́run bẹ pẹ̀lú wa a tún wá láwọn èèyàn lẹ́yìn tẹ́ ẹ bá dé gbòòrò tẹ́ ẹ bá lọ sọ lọ́jà wọ́n sọ fún yín wípé Arẹ́gbẹ́ṣọlá ní mẹ́ta gbára la mẹ́ta ṣùgbọ́n òun ọ̀rẹ́ gbé wá bá wa ní o kò lè yí sí o ẹjẹ́ àjọmọ̀ láti ìsìn lọ kò lè yí sí o gbogbo ojúbọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ ẹjọ́ ẹ dákun ẹjọ́ mo bẹ̀ wá mo tún bẹ̀ wá lẹ́ẹ̀kan sí i ẹjọ́ òjò inú àpàtà òní wẹnu àké o ẹ mọ̀ pé iṣẹ́ gidi la gbé láwọn èèyàn tó ń gbé lọ pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àti tàwọn èèyàn wa tí wọ́n wà nítorí ẹni mélòó ló wà ní ogun yìí Àjàyí la máa já o Olúwa wà pẹ̀lú wa o mo kí a kú ọdún a kú ìyèbù ọdún ayọ̀ la máa ṣe.